àti ẹ̀rí nǹkan kan jẹ. Dani rè Dani. Dani Makanju, how are you? Dani àdé náà Dani ó mọ nǹkan ni. Ó níṣẹ́ kan tí mo ṣe lọ mú lọ́dọ̀ grandpa wa ń sin ó ti yà àlùpàídà lórúkọ ṣẹ́yìn. What are you talking about? Na juju. Oh, okay. Èrè ló wà lọ́wọ́ ẹ̀ ń bíbo tó yà yìí. 2,000. I want to go and use the money to eat. I want to go and use it to eat. Jẹ́ kí n fi ṣẹ́yìn ẹgbẹ́ débẹ̀. Kí lẹ máa ṣe sí? Iṣẹ́ tí mo fẹ́ fún ẹ yìí. Iṣẹ́ tí mo fẹ́ fún ẹ yìí. Mo kàn fẹ́ fún ẹ yìí. Okay. Mú 2,000 ẹ wá. Èrè ló fẹ́ sọ owó ìdìbò ìwà. Sure. Call the 5,000. 5,000. 1 bay, 2 bay, 3 bay, 4 bay, 5 bay. Koran 5K ló wà lọ́wọ́ ẹ̀ ó ti yẹ. 5,000 lélẹ̀ ewé lélẹ̀ yìí. Kò ń ṣe wé oníṣẹ́ kan tí mo ti parí sínú ẹ̀ within 1 hour ń sìn kí ni ìmáa dowó gangan 1,000 naira tún. This thing return to money. Guide ẹ. Okay. Ó ti yẹ mú bọ̀ jẹ́ kí sáré mú búrẹ́dì àtàrà. Let me hide it. N fẹ́ mú búrẹ́dì àtàrà. You want to go and eat búrẹ́dì àtàrà? Fowó lè jẹun náà fún padà bọ̀. Okay. Jókòó. Okay. 1, 2, 3, 4, 5. Ká ní mo ti mọ̀ ni màá sọ pé kó ṣe 10 bẹ̀. Ẹ máa jẹ búrẹ́dì lọ ń dẹ́yìn lọ́wọ́. Okay.